wá gbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù. Mo jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn o. Ìyanrìn ni o. Mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn. Ìyanrìn ni ire ìjẹ mi ti lágùn. Ọ̀nà fẹ́rẹ̀ kò yí padà o. Ó ti mú kí jìnnà létò. Ìdákọ̀ró mi kò níyẹ̀. Mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn. Ìyanrìn ni mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn. Ìyanrìn ni máa jẹ́ mú àtìlẹ́jẹ̀ rẹ̀ lè mú rọ́mọ bí kún mi dé láti kó ṣàtìlẹ́yìn mọ́. Ó jẹ́ ìrètí ńlá fún mi pé mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn. Ìyanrìn ni mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn. Ìyanrìn ni bàtí pẹ̀kẹ́ yìí bá sì dùn. Àbálẹ̀ wà nínú Jésù. Ìwọ òdodo rẹ̀ nìkan. Kí n dúró níwájú ìtẹ́. Mo dúró lè pariwo Kristi àpáta ilẹ̀ mìíràn. Ìyanrìn ni mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn. Ìyanrìn ni ó fẹ́ ní ayọ̀ láyé. Jésù ló fún ni láyọ̀. Fi ayé fún Jésù lónìí. Yóò sì fi ayọ̀ kúnnú ayé rẹ lórúkọ Jésù. Àmín.